pé abíọ́sáyé oríire ni orí dá ọ sí oríire màmá ni pé o tún sọjọ́ ìbí oríire ni ayọ̀ ńlá ni ọlọ́jọ́ ìbí o kú oríire abíọ́sáyé oríire ni ayọ̀ àdúró jayé orí dá ọ sí oríire màmá ni ayọ̀ láṣẹ wò máa pé o tún sọjọ́ ìbí oríire ni ọlọ́jọ́ ìbí o kú oríire màmá olúwa kú oríire. àpáta dé àpáta pààrọ̀ ewì dé torí Mrs. Christiana Fèyíṣará ni mo ṣe fẹ́ máa sọ kútu ọ̀wọ̀ bí ọbẹ̀ tí ń sọ lórí àrò onígbàgbọ́ òdodo ọmọ olújọ mímọ́ aya Ṣẹ́gun Ọláṣẹ́wò dúró jayé olóríire ẹ̀dẹ́yàn tí mo rí tí mo bá ròde ọlọ́jọ́ bí máa wọlé máa rọra òní lọ́dún rẹ ìyá Grace ìyá Àánú ìyá olúwa ṣe mí lóore ìyá olúwa dára sí mi ìyá olúwa pa mí lẹ́rìn ẹ̀rín ayọ̀ ló mọ̀rin láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba ọlọ́jọ́ ìbí ìwọ lọ́mọ Àkúrẹ́ olóyè mẹ́kùn èmi mo rí kílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ lókè òlísà ibi sọ̀pọ̀ sí àti gòkè ẹ̀dá ó kọ́ ọmọ lọ́fẹ́ àti rọ̀ rẹ̀ ó kẹ́lẹ́mọ̀sọ́ àkàngiri àó ayé olómi lòyìnbó jẹ́ lúlẹ̀ àbàrẹ̀ lókè òlísà ọmọ amúdàálẹ̀ mógún ẹnu pani àkúkú bẹ́ni lórí sàn jogun ẹnu lọ nílé bàbá tó bí ọlọ́mọ òṣì ìtàkùrẹ́kẹ́ mọ́làlà alátẹ̀mí bẹ nínú èyí mi alátẹ̀ ń bẹ nínú èyí rẹ ọlọ́jọ́ ìbí ọsọdún èyí wàá ṣèmí yìí sí lágbára lọ́wọ́ olúwa ọba United Kingdom ló wà wá kéré òkè òkun délé òní rí kú ọmọ òní pàìsàn lògbà èèyàn tó bá ní kó o mọ̀ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn. Happy birthday to you o and I wish you long life and prosperity ìgbà ọdún kan ní akọgun ló ní kí n wá máa kí ọ ó ní bó ti sọdún èyí wàá ṣe púpọ̀ lókè pẹ̀ àpáta pààrọ̀ ewì lèmi ń jẹ́ tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí ní lójúmọ́ ti mọ́lẹ́ gbogbo ilẹ̀ kílẹ̀.